مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان مولى ما رọra oṣù pẹ̀sẹ̀rẹ́ mọ́wọ́lẹ́ máa rọra oṣù àánú mọ́wọ́lẹ́ máa rọra oṣù àpọ́nlé mọ́wọ́lẹ́ máa rọra oṣù Ramadan. À ń kí gbogbo mùsùlùmí àgbáyé wípé a kú múra ọdún lámúlánà. Ramadan ti wọlé, bí Ramadan sì wọlé dé ó ti kórìíre dé. Gbogbo wàhálà tó fi oṣù mọ́kànlá ṣe níwájú Ọlọ́run ọba Ọlọ́run dẹ̀ fi oṣù kan yìí yóò dẹ̀ fi parẹ́. Gbogbo wa ń bẹ nínú pàyà báyìí, à ń bẹ nínú fòyà báyìí, ẹ̀rù ń bà wá àwọn tí wọ́n jẹ àwẹ̀ tọdún tó lọ gbèsè ní o àfikún ó san kí Ramadan tó dé o. Ọlọ́run bùn ọ́ o gbèsè ní ìpayà ń bẹ lọ́kàn wọn báyìí pé bó làwọn ó ṣe san. Àwọn tó jẹ́ wípé wọ́n ó máa bọ́ ẹnu ìpayà ń bẹ lọ́kàn wọn pé bó làwọn ó ti rówó sàárì bó làwọn ó ti rí owó ásámú bó làwọn ó ṣe máa ṣe. Ẹni tí èjì lóru tẹ́lẹ̀ ìpayà ti dé, ẹni tí ń ṣiṣẹ́ tí ò da tẹ́lẹ̀ ìpayà ti dé. Ló fi jẹ́ pé ìpayà ni ó mú gbogbo àtà tó fi dórí àfà, kò sẹ́ni tí ìpayà mú o. Ṣùgbọ́n tó bá fi lè bẹ̀rẹ̀ báyìí Ọlọ́run wá ṣe ń rọrùn yóò wá jẹ́ rọrùn fún wa. La bàbá máa fi sọ pé àkọ́kọ́ Ramadan ìkẹ́ ìgẹ́ ni, àárín Ramadan àforíjì ni, ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọ̀mọ̀. Àwọn pín sí mẹ́ta, wọ́n ní first tenth of Ramadan wọ́n ní Ọlọ́run fi kẹwàá yóò fi gẹ̀wá yóò fi ṣe rọrùn. Ó gba àwọn olówó ìgbà yẹn gẹ̀ làwọn gẹ́ máa ń ṣàánú jù ní gbogbo orílẹ̀-èdè káàkiri. Kódà àwọn kan wà tó yẹ pé ní táwọn bẹ́ẹ̀sì lé lórí ni pé káwọn máa ṣínú fáláwẹ̀. Nínú ẹgbà wá tí Abu Hurairah gbà wá radiyallahu ta'ala anhu, ó sọ fún wa pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti bọ́ aláwẹ̀ báyìí yóò máa gbà ládá, aláwẹ̀ yóò máa gbà ládá, bákan náà jọ ní ládá wọn o. Kò dín ládá àtàláwẹ̀ ń kú o, kò dẹ̀ tó ní dín ládá ti téńtọ̀. So bí ẹ bá tó wá jáláwẹ̀ tó bá tó wá bọ́ ẹnu tí ó bá gbàwẹ̀ ládá rẹ̀ dídọ́bù. Ló fi jẹ́ pé gbogbo àwọn olówó gbogbo àwọn ọlọ́lá wọ́n máa àìmọye tó gbé àfà ẹ dákun mo fẹ́ ẹ bá ń wá èèyàn mẹ́wàá tí máa ṣínú fún tí máa fún lóúnjẹ sààrì fún odidi oṣù kan. Wọ́n ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ń gbàdúrà wọn bọ́lá Ọlọ́run ṣe ní gbàdúrà wọn. Èèyàn ò ní bọ́yàn kó yọ ebi kúrò nínú ayé èèyàn káyèrè ó mọ̀dà kò pọ́síbù. Inú Ramadan yìí èèyàn ò ní ṣiṣẹ́ dáadáa kọ́lọ́ wọn wà pẹ̀lú ẹni tó ń dọ́bùdọ́bù lórí tó ń bẹ́nu Ramadan oṣù ló wá dé tán yìí o. Ọlọ́run gẹ́gẹ́ tó dá Ramadan òun gẹ́ máa ṣe ní oṣù kí oṣù gẹ́ni. Ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ọba gbogbo tírà Ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ pátá inú Ramadan yìí. Bẹ̀rẹ̀ látòrí Sufi Ànábì wa Ibrahim alayhi salatu wa salam. Ramadan àkọ́kọ́ lọ́lọ́run sọ Sufi kalẹ̀. Tábàlọ́wọ́ Tàórátà tọ́lọ́run fún Musa ìgbà tí Ramadan pé 6 lọ́lọ́run sọ kalẹ̀. Tábàlọ́wọ́ Sàbúrà tànábì wa Dáúd ìgbà tó pé 12 tí Ramadan pé 12 lọ́lọ́run sọ̀kalẹ̀. Tábàlọ́wọ́ Injil tọ́lọ́run fún ànábì wa Isa ìgbà tí Ramadan di 18 lọ́lọ́run sọ̀kalẹ̀. Ẹ wá lọ́wọ́ Al-Qur'an ìwé mímọ́, ìwé ńlá, ìwé tí ò sírú rẹ̀, ìwé tó jẹ́ pé bọ́ọ̀ bá káyé rẹ̀ ó sì máa dáa. Ìwé wúlò bẹ́ẹ̀ náà ni kéwú náà wúlò àmọ́ àmọ́ pàtàkì rẹ̀ borí bá ń fọ́ ìyẹn lè máa ka what is physics, ìyẹn lè máa ka what is biology. Ayé ló ti wúlò àmọ́ Al-Qur'an ó wúlò láyé ó tó wúlò níjọ́ gbéra lè kíyàmà bínú bá ń rán mú tó bá wù ọ́ nínú ayé Al-Qur'an kọ́ kádùá rẹ̀ ó gbà ká sínú omi bádùá rẹ̀ bá gbà ọ̀sẹ̀ yè méjì ni láì ṣe yè méjì àkọ́yọ̀ sì máa wúlò fún Al-Qur'an. Ọjọ́ on 27 ọjọ́ 17 Ramadan lọ́lọ́run sọ Al-Qur'an kalẹ̀. Ẹ wò àǹtàyà Ramadan ya sára sí ya tanzilul Qur'anu fika bin-nizam fika gufranu waramu wagina kulu manzo mayanala abitaman. Àwẹ̀ àfi súnmọ́ Ọlọ́run ọba ni kò sẹ́ni tí ó gbàwẹ̀ tí ò ní rírí Ọlọ́run ọba gbà. Ọlọ́run ní èmi mo ní azọ́mùlì àwẹ̀ èmi ní gbogbo ẹni tó bá ti bá ń gbàwẹ̀ ó ti béèrè nǹkan wájú èmi Ọlọ́run ọba yìí sì fún. Kódà àwọn tí ìṣẹ̀lẹ̀ sìn wà gẹ́gẹ́ bá lọ bá wọn àyàn àwẹ̀ fún ọ wọ́n gbà pọ̀ lè fi panu fútọ́ lọ́hùn kádùn àríwá gbà. Ramadan ló wá dé yìí èyí ń bèbú nu Ramadan èyí sọ̀sọ̀kúsọ nu Ramadan èyí báyẹn já nu Ramadan wọ́n ní wọ́n máa ń bọ̀ ọjà tí wọ́n bá fi hàn nínú tó bá le tán sọ pé Allahumma inni zọ imu mo mà já láwẹ̀ mà ni mo máa tó yẹ kí n ṣe o ṣùgbọ́n mo fọ̀ ọ́ lọ́lọ́lọ́ ìwọ́nu
ọlọ́run wà máa ṣèdájọ́ fi ń tọ̀ mọ́ bá yẹn ṣàbòsí inú àwẹ̀ mọ́ bá yẹn jalè inú àwẹ̀ mọ́ bá yẹn ṣe sìnà inú àwẹ̀ ojú ó gbàwẹ̀ ọwọ́ ó gbàwẹ̀ abẹ́ ó gbàwẹ̀ ẹnu ó gbàwẹ̀ etí ó gbàwẹ̀ etí ò gbúdọ̀ gbọ́gbọ̀ kúgbọ̀ ẹnu ò gbúdọ̀ sọ́sọ́kúsọ ojú ò gbúdọ̀ rírì kúrì Ramadan a máa ń yà fún ọlọ́ni kò sí ẹni tó lo oṣù náà tó tó ju Ọlọ́run ọba tó tóbi lọ oṣù kẹyìn ìyẹn wa máa ń ṣe dáadáa tó pọ̀ gan nínú oṣù yìí wallahi billahi lazim kò sẹ́ni tí ó ṣoore nínú oṣù tọ́lò ní gbàdúrà rẹ̀ àìmọye àwọn olówó tó yẹ pé irú ẹgẹ́ ti wà nínú péèrò wọn pé inú Ramadan àfà ọ̀yà ẹ̀tún máa mi wá ọ̀yàn báyìí ẹ̀tún máa wá ọ̀yàn báyìí àwọn olówó wọn pọ̀ sí kò sí ní pọ̀ ọlọ́lá wọn pọ̀ sí kò sí ní pọ̀ ìwọ tó lówó tó ní nǹkan kan náà bọ́ bá sọ̀rọ̀ dáadáa lẹ́nu àdúgbò àwọn sàlàsàlà ó ní bọ̀ bá wá rí nǹkan kan ṣe mọ́ yá àwọn sọ dáadáa lẹ́nu àti wọn bá sọ̀rọ̀ rí lẹ́nu àti wọn náà ti ṣe dáadáa ní Ramadan náà so ọlọ́run gbogbo retí Ramadan ń kó bọ̀ ọlọ́run jó kólé wa lọ́wọ́ o já ríire gbà ń bẹ̀ o já soríire o ní tó burú jù láyé kéèyàn tó wá rí Ramadan kó tó máa mọ́ ríire gbà wàhálà ni ọlọ́run dákun àtẹ̀mí àtìyín kàákẹ́ni tí ó sì Ramadan tó dé bó ṣe súnmọ́ ẹ̀ ó súnmọ́ ẹni tí ó bá láyé ni o wàláhì ó jẹ́nà sẹ́ni tí ò ní bá láyé àtẹ̀mí àtìyín ọlọ́run dákun jẹ́ Ramadan ó bá láyé kó bá láyé wa nítàfi wá gbàwẹ̀ ọlọ́run pèsè ẹ̀ fún wa gbogbo ẹrú tí ń bọ́yàn ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa bọ̀ látẹ̀yìnwá ẹ má dákẹ́ oore o ẹ tún bẹ̀rẹ̀ sí ni máa ṣe dáadáa ni ẹ̀yin tẹ́ ń bọ́yàn olóbóyin láṣìírí gbogbo bàbá tí ń náwó nulẹ̀ ìyá dọ́nà tó náà ń ṣe wàhálà ẹ̀yin obìnrin tí ń ṣe wàhálà púpọ̀ jù wallahi billahi azim níbi táwọn yóò ti mú ọkùnrin mi tí àgbùdọ̀ sálámà mọ́nú lé àríbẹ̀yẹ̀ bá sálámà nulẹ̀ òfò ní ó pa àwẹ̀ ní gbogbo sí nǹkan mi o àwẹ̀ ń gbó ni ìyá wa àwẹ̀ ogúdọ̀ gbà wọ́n àwọn ìyá ìgbò àkókò táwọn bá ń gbọ́ ọkùnrin làwọn lọ máa dáná sínú àkókò tọkùnrin mi bá ń ná pàpà báyìí làwọn tó máa dáná sàárì ọkùnrin mi wọlé kò ní fọnú tí èjẹ sàárì wọn mọ tọwọ́ rẹ̀ bọnú igbá omi báyìí pé ẹ àfọwọ́ ẹ tó bẹ̀rẹ̀ oúnjẹ níbi tí oorun ó mú dé àwọn ìyá ìhòòrùn ògùdọ̀ mú ọ tóorun bá mú àníjẹ sàárì gbogbo èyàn tẹ́ ń dààmú ní Ramadan ọlọ́run dákun bá ń dúró tì bá ń síjú àánú wè gbogbo àwa bàbá náà kọ́lọ́run dúró tì wá kọ́lọ́run síjú àánú wà gbogbo àwa ọmọ ẹja fàwẹ̀ kọ́ ọmọ wa wọ́n fi kó àwa láti kékeré ni àgbàdá ilà ń bẹ́ẹ̀ wọ́n tó bá ti gbàgbàdá ilà ọtí gba ládá wàlẹ́ àsìgbà eléyìí tó ń wọ́n fẹ́ sọ fún mi ni pé ẹ̀yin obìnrin tó ẹgbẹ́ ẹ̀ bá nírun ẹ bẹ́ fi hàn ẹ bọ̀wọ̀ Ramadan torí pé àwa láwẹ̀ lọ́wọ́ bọ̀ ta gbangba lọ́wọ́ ń jẹ fún àtẹ̀fọ́ lọ́wọ́ ranjú wọn bá ní kí ló dé sísá sọ́dá inú Ramadan lọ́wọ́ ní kíni ṣe mùláwẹ̀ ní kíni ọ̀sì páyà Ramadan bọ́ọ̀sì bẹ̀rù rẹ̀ ọlọ́run dúró tí ẹnì kọ̀ọ̀kan wa ẹ ń gbàgbé láti máa bá ṣíà rẹ̀ bí wọn náà bá ní sí olóore tó ọ̀fẹ́ sí ọ̀sẹ̀ mú fídíò kọ́ bẹ̀rẹ̀ sí ní post ẹ̀ ìwọ ṣe mú fídíò kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣíà rẹ̀ ọ ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa nù Ramadan nù torí ọ̀rọ̀ Ramadan là ń sọ yìí ọ sì ṣe dáadáa fún Ramadan nù àánú ọlọ́run ní fínlẹ̀ o kò sì ní fèmí náà lẹ̀ àfáàjẹjẹ àgbà ló kọ́ mi salamu alaykum.